ogun àyídí ọ̀ràn tó dájú. Òrùka òkìgbíàdá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀là ború ẹ̀là àbọ̀yè aleluya o mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Ojú tẹ́ ẹ fi ń wò mí lọ́kùnrin ò ní fọ́. Etí tẹ́ ẹ fi ń tẹ́tí sí mi ò ní di o láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè o. Mo sì kí ẹ̀yin àgbàlagbà. Wọ́n kọ́ kí ẹ̀yin ènìyàn tẹ́ ẹ sì darapọ̀ mọ́ ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà fúngbà àkọ́kọ́ ẹ káàbọ̀ sí àárín wa o. Mo kí yín bí ológun mo sì kí yín káàbọ̀. Bí o bá sì darapọ̀ mọ́ tó ti subscribe sórí YouTube channel yìí, ìwọ náà subscribe sórí YouTube channel yìí, eléyìí ó lè máa fún ọ láǹfààní láti lè máa jàǹfààní àwọn iṣẹ́ tèmi ọmọ yẹn ọmọ ọ̀dọ̀ àgbà ń jò fọ́mọ aráyé o. Èyí tí a ò tí ì sọ sí pọ̀ ó pọ̀ ju èyí tí a ti fi kalẹ̀ lọ. Mo ń bá ètò nípa iṣẹ́ agbára lọ lórí rẹ̀ náà la sì wà. Ẹ̀yin ènìyàn mi tẹ́ ń fìgbà gbogbo tẹ̀lé ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà. Bí mo ṣe sọ wípé ilé ayé yìí ó ti di ìyàgò fún mi. Ọlọ́run ọba Elédùmarè kò ní jẹ́ kò ní jẹ́ kí àwa bá wọn sìnrìn. Níjọ́ ní a fi ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ agbára kalẹ̀. Lónìí mo tún fẹ́ fún yín ní iṣẹ́ kan tá à ń pè ní àyídí ọ̀ràn pẹ̀lú iṣẹ́ òrùka òkìgbíàdá tó dájú dáadáa tested and confirmed pẹ̀lú iṣẹ́ àyídí ọ̀ràn tested and confirmed tó dájú. Àyídí ọ̀ràn ni pé ọlọ́mọdé àárí èso tó bá di pé wọ́n fẹ́ yí ọrùn yàn sódì tó fẹ́ yí ọrùn yàn sódì pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Ẹlẹ́dùmarè ẹni bá fẹ́ yí ọrùn wa sódì òun lọ́rùn rí ọmọ yín bẹ́ẹ̀ sì ni ọrùn wa kò nílé yín á bẹ̀rẹ̀ sí ni mọ yí àwọn sí agbára jọ̀ ni tí ó sì le rárá. Bẹ́ẹ̀ sì ni iṣẹ́ òkìgbíàdá wàlẹ́ iṣẹ́ tó pọ̀jù láyé tó simple láyé olòkìgbẹ́ jẹ́ iṣẹ́ kan tó jẹ́ pé òun ló simple jù pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè ní òní ẹ ò gbọ́ iṣẹ́ òkìgbíàdá tó dájú pẹ̀lú iṣẹ́ àyídí ọ̀ràn tó dájú dáadáa ẹ máa bá mi ká lọ o. Gbogbo wa la mọ̀ yìí pé ilé ayé tá a wà yìí ẹni tó sùn gan ọkàn rẹ̀ ò balẹ̀, àyàn gan ò lè lóko mọ́, àwọn èèyàn gan àti lodò gan ẹ̀rù ń bà wọ́n nítorí pé àwọn tí wọ́n ti gbàbọ̀dè fún wa nílẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn yálà ọmọ Yorùbá ni ọmọ elédè mìíràn ni àwa tá a jẹ́wọ́ ara wa náà là ń gbàbọ̀dè fúnra wa nínú ayé tá a wà yìí. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló jẹ́ wípé nítorí owó nítorí èlò ó sì fi gbàbọ̀dè fúnra rẹ̀ tí ó mọ̀ wípé ìrandíran rẹ̀ gé ò padà jìyà nǹkan tó ń dánwò yìí. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè àwọn iṣẹ́ agbára tí mò ń yọ̀ǹda fẹ́yàn fún ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà yìí mo fi ń ṣe ìrànlọ́wọ́ fún yín ni. Àwọn iṣẹ́ tí ń yọ̀ǹda fún yín lọ́fẹ̀ẹ́ lófò yìí tẹ́lòmí ń gba owó ribiribi lé lórí ni tí ó gba owó ribiribi lé lórí lèmi ń fún yín láì gba náírà 5 lọ́wọ́ yín. Nítorí pé ilẹ̀ Yorùbá tá a wà yìí ogun ó ti ń bọ̀ o a ò sì ní bógun lọ ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tí mò ń yọ̀ǹda yìí ẹ jẹ́ ká mọ̀ gbìyànjú ẹ̀ sára wa. Bọ́lọ́run bá fẹ́ gbani kò ní sọ̀kalẹ̀ o. Ìkan nínú àwọn ewé àtegbò tá a bá ń ṣe sára
òun náà lélẹ́dùmarè ó gbá lò láti lè jẹ́ kó yọ wá kúrò níbi aburú ayé o. Báwo la ó ṣe ṣe, ẹ máa bá mi ká lọ. Mo fẹ́ kí ẹ farabalẹ̀ gbọ́ fídíò yìí kó túbọ̀ lè yé wa yékéyéké. Ẹ jẹ́ kí n kọ́kọ́ gbé e níbi òrùka òkígbẹ́ kí n tó wá sọ nípa agbára àyídí ọ̀run tọ́rùn wa ó mọ yí tí ó bá ti di ojú ogun tàbí tó ti di jìnnàjìnnà tí wàhálà ti dé. Táráyé bá yìnbọn máa kò wọlé, wọ́n sá wa kò wọlé, àwọn afẹ́ yín wa lọ́rùn sódì. Ẹni bá yín wa lọ́rùn rí ó yí, bẹ́ẹ̀ sì ni ọrùn wa ò nílé yín. Instead tí ó fi yín àmọ́ yí ni àwọn àṣírí ìbílẹ̀ àwọn bàbá wa tó dájú ni. Ẹ lọ bá mi lọ wá ẹyẹ orí ẹyẹ òwìwí. Kí ni mo pè é? Ẹ bá mi wá orí ẹyẹ òwìwí. Orí ẹyẹ òwìwí tẹ́ ẹ máa lò yìí kò kí ń ṣe gbígbẹ o, tútù ó lẹ máa lò, tútù ló ṣiṣẹ́ fún iṣẹ́ yìí o. Ẹ sì bá mi wọ́ odidi àtàrí ńlá kan pẹ̀lú ewé sẹ́mọ̀lápá sẹ́mọ̀lẹ́sẹ̀, ewé sẹ́mọ̀lápá sẹ́mọ̀lẹ́sẹ̀. Nípa títí agbára àyídí ọ̀run ni mò ń sọ lọ òpè sòkígbẹ́ o. Orí ẹyẹ òwìwí, odidi àtàrí kan àti ewé sẹ́mọ̀lápá sẹ́mọ̀lẹ́sẹ̀. Ẹ jẹ́ ká mú ẹyẹ òwìwí yìí, ẹ jẹ́ ká gbé tẹ́lẹ̀ ìsasùn tọ̀tọ̀ kan. Ẹ jẹ́ kí wá bá mi da ọ̀pọ̀lọpọ̀ ewé sẹ́mọ̀lápá sẹ́mọ̀lẹ́sẹ̀ tẹ́ ẹ já lóòjọ́, ẹ bá mi dà á lé lórí, ẹ bá mi fi odidi àtàrí kan sí i. Ẹ bá mi jó iṣẹ́ yìí. Tẹ́ bá ti jó iṣẹ́ yìí, ẹ jẹ́ ká mú ẹ fi síngbẹ́rẹ́ yípo ọrùn yín, ẹ fi rá. Èèyàn kan ṣoṣo ló lè lo orí ẹyẹ òwìwí kan o, ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè lò. Pẹ̀lú àṣẹ ọlọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè tó bá di ojú wàhálà tẹ́rù ti bà á tí jìnnìjìnnì ti mú wa, béèyàn kan bá gbìmọ̀ láti yí wa lọ́rùn, ọrùn wa ò yóò mọ iyì ni pẹ̀lú àṣẹ ọlọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. Bí ènìyàn tó sì yí wa lọ́rùn gbọ́ngàn lọ́rùn rí òyìn, iṣẹ́ tó dájú ni. Ṣùgbọ́n kò ṣe iṣẹ́ kan tí ẹ máa ṣe tẹ́wá ní ẹlẹ́fẹ́ yín fúnra yín. Ọjọ́ tí ogun bá ti dé, ẹ jẹ́ kí n sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan kan fún ẹ̀yin ènìyàn mi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn oògùn kan bẹ̀rẹ̀ tó jẹ́ wípé kò ní ṣiṣẹ́ fún yín nígbà tí ẹ ò bá rógun. Ṣùgbọ́n ọjọ́ tí ìdààmú bá dé, tí ogun dé, everybody ń sá lọ, lẹ́kàn ṣàyẹ̀dé rí i pé wọ́n yìn ìbọn kò wọlé, wọ́n ṣayín kò wọlé. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ náà tó jẹ́ pé ọjọ́ ìbẹ̀rù ni mo mú ṣiṣẹ́ lára ènìyàn. Mo já yín tán báyẹn. Ẹlẹ́ẹ̀kejì fún òrùka òkígbẹ́. Tẹ́ bá ti ń ṣe òrùka òkígbẹ́ yìí, ẹsẹ̀kẹsẹ̀ tẹ́ ẹ bá ti ń lò ní ẹ máa dáhùn wò ń tiẹ̀. Èmi ọmọ ọ̀dùn àgbà fi ń dá yín lójú wípé Elédùmarè ń gbọ́ àdá ayé kan, ọ̀bí ayé kan ò lè wọlé sí wa lára. Ó dájú púpọ̀, kódà kò ní wọlé sí wa lórí. Kí ni ẹ ò bá mi ṣe? Ẹ bá mi lọ wá ọ̀pọ̀lọ́ ìjókùn, ọ̀pọ̀lọ́ àyè, ọ̀pọ̀lọ́ ẹlẹ́gbò, ọ̀pọ̀lọ́ tó tóbi dáadáa níwọ̀nba tó tóbi dáadáa tó jẹ́ àyè. Ẹ bá mi wá òrùka ìbílẹ̀ mẹ́ta, àtàrí ẹyọ kan, ẹ sì bá mi wá ẹ̀fọ́ òdú. Ẹ bá mi wá ẹ̀fọ́ òdú. Gbogbo alamọ tán pẹ̀lú ẹ̀fọ́ òdú. Ó ṣe kí n fi àwọn àwòrán ẹ hàn yín. Ẹ bá mi mọ́pọ̀, ẹ bá mi mú òrùka yìí, ẹ bá mi fi tẹ́lẹ̀ ìsasùn tọ̀tọ̀ kan. Ẹ bá mi gbé àyà ọ̀pọ̀lọ́, ẹ bá mi gbé lé lórí kọ́pọ̀lọ́ kó fi àyà kó fi lé òrùka wọ̀nyí. Ẹ jẹ́ ká mi kó ẹ̀fọ́ òdú, ẹ bá mi dà lé lórí, ẹ bá mi fi odidi àtàrí kan lé lórí, ẹ bá mi jó. Tẹ́ bá ti bá mi jó kinní yìí, báwo la ó ṣe lò, ẹ máa bá mi ká lọ. Tẹ́ bá fẹ́ lo iṣẹ́ yìí, àkọ́kọ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè lò ó, tó túmọ̀ sí pé èèyàn mẹ́ta lè lo òrùka yìí. Ẹ lè jẹ́ ọ̀rẹ́ kẹjọ jùmọ̀ kẹjọ ṣiṣẹ́ yìí. Ẹ lè jẹ́ ọ̀rẹ́ kẹjọ jùmọ̀ pọ̀ ṣe. Èèyàn mẹ́ta náà ló lè lo òrùka yìí, tẹ́sí mọ̀ pé òrùka mẹ́ta náà ló wà nínú ẹ̀. Tẹ́ bá fẹ́ lo òrùka yìí, kó tó di pé fi òrùka yìí fọ́ ẹ̀kọ́ mu, ẹ máa fi òrùka yìí ṣe kíni, ẹ máa fi ẹbù yìí fọ́ ẹ̀kọ́ mu jàre. Kó tó di pé fi ẹbù yìí fọ́ ẹ̀kọ́ mu, ẹ máa kọ́kọ́ jẹ́ òrùka yìí wà lọ́wọ́ yín.
ẹ pín ẹbu yìí sọ́nà mẹ́ta. Ẹni àkọ́kọ́ tí ó lò á fi díẹ̀ fọ́kọ mu, ṣùgbọ́n ẹ má fi kinní yìí fọ́kọ mu láìsí pé òrùka wà lọ́wọ́ yín o. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run Ọba Elédùmarè, bẹ́ẹ̀ bá ti ń ṣe kinní yìí ẹ máa dán wò. Èmi ọmọ ọ̀dọ̀ àgbà fi ń sọ fún yín pé àdá ò lè wọlé sí yín lára. Ẹ dán wò, ẹ má bẹ̀rù, kò lè wọlé sí yín lára, mo sọ yẹ. Ẹ sá yín lára yín lọ́bẹ̀, wàláhì kò lè wọlé sí yín lára. Ẹnu ìgbà tó òrùka yìí bá ti ń bẹ lọ́wọ́ yín tẹ̀sí sì fi kinní yìí fọ́kọ mu. Ẹ̀ka pé lẹ́yìn òfin fọ́kọ mu títí láíláí. Òrùka yìí omi ò gbọ́dọ̀ kán, ẹ ò sì gbọ́dọ̀ kí bọwọ́ nígbà tára yín ò bá mọ́ o. Ẹ lọ́dàn wò, kẹ́ fún ìmọ̀ ọ̀dọ̀ àgbà lábọ̀. Iṣẹ́ tẹ́lẹ̀dùmarè tó fi àlùbáríkà sí ni. Mo kí yín púpọ̀, Elédùmarè ọbọ̀ ní padà lẹ́yìn wa o. A ò ní bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni àwọn báńdíìtì yìí tán pera wọn Fúlàní yìí tán pa wá lọ́tùn tán pa àwọn ènìyàn wa lósì. Àwa ò ní bá wọn kúkú oró, àdàgbà àdògbò, a ò ní sánkú. Ikú tó yáwó ò ní pẹ́ nìkọ̀ọ̀kan wa nínú ẹ̀yin ènìyàn ọmọ ọ̀dọ̀ àgbà. Mọ́ lọ láìkí o, títẹ láìkì sí fídíò yìí àti fífẹ́ mi mọ̀rìn lábẹ́ kọ̀mẹ́ǹtì. Ohun gangan la jẹ́gùn rẹ̀ tó bá ti ṣèyí lọ́dún wo á jẹ́ fún ọ ní jẹ iná ni èèyàn ọmọ ọ̀dọ̀ àgbà. Mo sọ bẹ́ẹ̀ tó bá rí bákan náà ó dìgbà.